Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lójó dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dá. Èyí tí mo bára sọ ní òní ni bátò sẹ́ńdà ní eléyìí tó ní agbára. Gbogbo ẹ̀dákẹ́dà tí ó bá ń ro ìbúrú tó bá ń ro aburú wá, àwọn ni ó mọ̀ fi rí ara wọn gbé lágbára Ọlọ́run. Nígbà tẹ́ ẹ̀ bá ti bà ti èèyàn jẹ́ tẹ́ ẹ̀ bá ti tèèyàn jẹ́ ẹni náà ni mo forí ara ẹ̀ gbé aburú. Ṣé rí Ọlọ́run dá àwọn nǹkan, ó dá àwọn nǹkan rẹpẹtẹ sórí èpè. Àṣírí wà ní ara wa, àṣírí wà lára àwọn ewé, àṣírí wà lára àwọn ẹranko tó dá. Bẹ́ẹ̀ sì ni àwọn àṣírí tẹ̀ ń rí yìí Ọlọ́run fi hàn àwọn kan. Bẹ́ẹ̀ ni Ọlọ́run fi hàn àwọn kan. Níwọ̀n ìgbà tó bá ti mú nǹkan mi pọ̀ mọ́ nǹkan tó jẹ́ pé ohun tí wọ́n náà mọ̀ pé tó bá ti mú bọ̀ mọ́ nǹkan burúkú ni. Ẹ rí i pé mo máa ń sọ àwọn ọ̀rọ̀ kan pé ọ̀tọ̀ ní oògùn, ọ̀tọ̀ làṣírí àwọn àlùjànnú. Àṣírí àwọn àlùjànnú wà o, bẹ́ẹ̀ sì ni oògùn wà. Ṣé rí oògùn wà pé ó pín yẹlẹyẹlẹ tó pọ̀. Àmọ́ ṣé wá rí àwọn ọmọ òde òsì ojú kòkòrò ó ti ń da ọ̀pọ̀lọpọ̀ wa láàmú. Lẹ máa fi ń rí pé ẹlòmíì máa ń lọ tọwọ́ bọ̀ nǹkan tí ò yẹ kó tọwọ́ bọ̀. Àbí ìwọ tí orí fọ́ǹsì tí wọ́n ní kó mú òbú tó yọ, wọ́n ní kó lọ kó kúnná pẹ̀lú ọkọ̀ àtàrí kan. Wọ́n ní kó fi sí gbogbo orí ẹ̀, gbogbo tó bá lè sin lórí ẹ̀ kó sin, kó wá fi kìíní yẹn pa. Ẹ foríjì mi. Tí wọ́n ní kó wá sin láti wájú orí báyìí, kó sin bóyá 9 tàbí 7, kó sin dáàrin orí, kó fi kìíní yẹn pa. Torí fífọ́ dẹ̀ lọ. Àti mọ̀ pé léyìí àṣírí ni. Léyìí àṣírí ni. Àwọn aláìmọ̀ kan ní jẹ́ owó prógámù kan jọ kan. Wọ́n ń béèrè lọ́wọ́ ẹnìkan pé tó bá mú orí àparò tó jókòó mú dídí àtàrí kan tá fi po ọṣẹ téèyàn fi wá ń wẹ̀ fọmọ tí kò lè rìn, wọ́n ní ṣé ó dáa bí ò dáa. Ẹni náà sọ pé ó dáa. Ó ní níwọ̀n ìgbà tí wọ́n bá ti sọ pé ó fi sí gbẹ́rẹ́, ẹ̀yin náà gbọ́ àṣẹ. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ náà mùsùlùmí ni mí, ẹ̀yin náà gbọ́ àṣẹ. Níwọ̀n ìgbà tí wọ́n bá ti fi sí ní gbẹ́rẹ́, kí ni gbẹ́rẹ́ ń ṣe? Kí ni ẹ̀ṣẹ̀ gbẹ́rẹ́ nú ara? Níwọ̀n ìgbà tí wọ́n bá sọ pé kò dá sẹ́nu kó fomi lù ẹgbà sí. Ṣé rí ìṣe oògùn tó o bá jẹ́ mùsùlùmí tàbí o jẹ́ Christian tí o wá ṣerú nǹkan báyìí tó wá bìlífù pé o ṣe pé ẹ̀ṣẹ̀ ni, èmi ò ká kẹ́sẹ̀ o. Gbogbo olúkálùkù pátá nílùú kọ̀ọ̀kan ló ní tó fi ń tọ́jú ara wọn. Ṣé nítorí pé àwa ti aláwọ̀ dúdú àmọ̀nà tá a lè fi gbé ìgbà táwọn náà fi ti abẹ́rẹ́ bọnú ara wa? Ní dààmú lágbára Ọlọ́run. Ẹ wo ọ̀rọ̀ mi ò ní pọ̀ lórí nǹkan yìí. Ṣé ní nǹkan tá a fẹ́ wá fún back to sender yìí? Orí ẹja panla. Tá a bá ti ya orí ẹja yẹn, a rí eyín là máa ń pè, méjì ní agbárí ẹ̀. Tá a bá ti jẹ́ tí ó dún léyìn wa ń gbà yẹn, ẹja wá 9 fọkùnrin, 7 fóbìnrin. 9 ayọ̀ àtàrí 9 fọkùnrin, ayọ̀ àtàrí 7 fóbìnrin. Ẹ jẹ́ ká lọ. Ẹ wá jẹ́ ká wá òkúta kan ká dólé lórí tàbí ká lọ sórí àpáta. Ká ní ká máa sín gbẹ́rẹ́ 9 fọkùnrin, 7 fóbìnrin. Ká fi kíní yẹn ká fi pa lọ sẹ́yìn, má jẹ́ ká fi pa padà síwájú. Kò jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹnikẹ́ni tó bá ń porí níbi
tọ́ ọ̀run lè rọ̀ ó ní mo fi ń kìlọ̀ fún wa ẹ má jẹ́ ká máa ṣàṣìyàn èèyàn sọ̀rọ̀ ṣàṣì o pàápàá jùlọ Nàìjíríà tá a wà yìí o Nàìjíríà tá a wà yìí èèyàn sọ̀rọ̀ ṣàṣì o àwọn èèyàn ti tójú wọn nǹkan o ẹlòmíì Súrátù Yásìn ni ó mọ̀ kà lójoojúmọ́ ṣèfì ni dàlélù ni ó wá ní ẹni náà ṣe òun fẹ́ ba tiẹ̀ jẹ́ àwa ba tara ẹ jẹ́ tàbẹ́nì tó mú orí ìjàpá tó gùn pọ̀ mọ́ òdìjà tari tó fi sí gbẹ́rẹ́ sórí tó fẹ́ ba tiẹ̀ jẹ́ tí ó bàjẹ́ ní dààmú lágbára Ọlọ́run ewé mi náà lọ́mọ yín àbúrò yín lólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè Táyémàsìmí jẹ́ ẹni tó bá dìgbà míì àtúmọ̀rọ̀ mi tó yàtọ̀ sílé yìí wá ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílíkù fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kọ́mẹ́ntì àṣà àtẹ̀yí tá a ti ṣe torí pé ètí àti ìṣe pọ̀ jù ewé ń jẹ ewé ajẹ́ ewé ń jẹ àwọn lórí dábọ̀ sóhun mi lò jọ dìbò ewé ń jẹ ewé la ilaha illallah alawalu alakiru asọhiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dúró èyí tó ní káwa máa.